uncomfortable àti very dark man wọ̀yá àjà. Ṣé lóòótọ́ nìkan tárábìnrin yìí sọ nípa Lizzy Anjorin? Ẹ jókòó ẹ gbọ́ ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Jàmọ́ Fọlá ooo Lizzy ṣó ti bí gbèsè ayé ẹ̀ tó sọ pé Fọlá ẹni sùúrù ẹ mọ̀ pé mi ń ṣe analysis ni. Lizzy ṣó ti bí gbèsè ayé ẹ̀ tó sọ pé Fọlá ò lè gbé lájà àṣewọ̀ lọ lé kúrò lájà. Wọ́n wá lé Lizzy kúrò lájà ẹ bá wa lé sí Kútọ́nù ló kẹ́ lé sí o kó máa lọ sílùú ẹ̀ pátápátá. Ó ti yé yín. Gbogbo òṣì tó sọ pé òun wá ṣe lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé oògùn èpè àwọn ọmọ ọlọ́mọ tí ò bímọ sáyé tó jẹ́ pé àgàn ni ẹ bá wa lé sí Kútọ́nù ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó máa lọ bá wọn ṣépè nílùú ẹ̀ ìlú tó ti wá nìyẹn bá wa lé síbẹ̀. Ó ní ọmọ ègùn lòun ń ṣe ọmọ Yorùbá èmi ò mọ nǹkan tó ń ṣe láàrin àwọn Yorùbá kán bá wa lé sílùú tó ti wá. Níbàdàn ẹ máa gbọ́ ilé tí Lizzy fi hàn yín lórí Facebook ń ṣòun lónìí. kọjá ring road. Kí ẹ ń gbọ́ ẹ bá gbọ́ tí bá délé máa fi speaker ṣe. ó rí pé mo ti di stalker sí ẹ lọ́rùn. ẹ sábọ̀dù ó gbé fún wa. pé báwo ló ṣe máa purọ́ pé wò ló kọ́lé iṣẹ́ ibi tó lọ nìbàdàn. Ṣé gbọ́ olóṣì tí ò ní foundation tó bá tiẹ̀ ẹ jẹ́ ń sọ kíní kan fún yín Lizzy ò lè kọ́lé síbàdàn láéláé wàláì kọ́ máa ta ilẹ̀ Ìbàdàn ní £5 kò ní kọ́ ṣé kò yẹ yín sìn ó láìkì ilẹ̀ tó yẹ pé ó máa fún ní owó púpọ̀ tí wọ́n pé tó bá ta ó máa rí géènì púpọ̀ ó sì mọ̀ pé àwọn ilẹ̀ ibẹ̀ yẹn wọ́n 1 million ní 2 million ní ó pọ̀ ju àrírú ẹ̀rí 3 million. ẹ ìdàpọ̀ ó tún ti dé o ó mọ̀ pé àbẹ̀bẹ̀ fún ẹ gbé kọ́ sí ẹ lẹ̀ àmọ́ kan tó ṣe bóyá o jówó gbé bóyá o ṣe money laundry bóyá o jẹ̀ jíyàn gbé àmọ́ ọ ṣàtú ẹ lẹ̀ àbẹ̀bẹ̀ fún ẹ mọ̀ kan tó máa sọ ìṣe bọ́nà wíìsì bàbá ńlá ọ̀gáníà àti bọ́nà dádì tó fún mi 20 million ìṣẹ̀dẹ̀ no help people ṣẹ̀dẹ̀ go dey buy motor o tún wá sọ̀rọ̀ lórí davido owó bàbá ìmọ̀dé ọkọjá àyè ara ẹ̀ ṣé davido no dey help people you don forget when davido drop billions that time make dem give charity na so obi kubana everybody dey do na so Olamide gan dey give people money ọmọ ya mi buy anything wey you wan buy o fi owó ẹ̀ àgọ́ tó ń wẹ̀ ọ́ lásìkò jayé ẹ lásìkò live your life anyhow you want to live it even these people come even if you carry 100 billion for Ghana they share 100,000 they go finish am they go still say they still need money come if Nigeria dey hungry normal Nigeria no hungry na you dey hungry you wey dey drink pure water before you no buy Benz you no buy motor money wey don just give you the audio money wey you dey kí ló fi ṣe school mélòó ló kọ́ ilé mélòó ló kọ́ ìmáàmù mélòó ló rán ní Mẹ́kà ìjọjọ́ olóhùn men talk na because push up now they say you dey talk about pastor say oh my God don ṣe ìwọ gan everybody dey get im own action to scam people na your own way action.